Alaroye máa wí o. èyí lohun táwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ṣe níléeṣẹ́ Yinka Ayefẹlẹ nìbàdàn nítorí àgbàyanu àṣírí tó tú nípa ọkùnrin tó fi ẹ̀jẹ̀ èèyàn rẹpẹtẹ ṣètùtù nígboro Ìbàdàn. Àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ti bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn káàkiri orí ẹ̀rọ ayélujára. Lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 2 oṣù kọkànlá ọdún 2024 yìí lọ́kùnrin kan tó fi ojúlówó orúkọ ẹ̀ pamọ́ ṣùgbọ́n tó pera ẹ̀ ní Mistina Rọ̀bọ̀ ya gbogbo ayé lẹ́nu nígbà tó sọ pé èèyàn tó ti lé láàádọ́rin lòun nìkan ti pa nípakúpa tí òun sì ti fi ẹ̀jẹ̀ wọn ṣètùtù fún òrìṣà òun nítorí agbára ayé. Lórí ètò kan tí wọ́n ń pè ní Tèmítọ́pẹ́ èyí tí gbajúgbajà olórin nì Yinka Ayefẹlẹ máa ń ṣe níléeṣẹ́ rédíò Fresh FM nìbàdàn lọkùnrin náà ti ṣàlàyé bó ṣe pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń fi ẹ̀jẹ̀ wọn ṣètùtù fún òrìṣà tó ń fún un lágbára àti bó ṣe já pé jíjẹ lòun máa ń jẹ ẹran àwọn èèyàn náà lẹ́yìn tí òun bá fi ẹ̀jẹ̀ wọn ṣètùtù tán. Ó ní àwọn obìnrin nìkan lòrìṣà òun fẹ́ràn nítorí náà láwọn obìnrin nìkan lòun máa ń pa. Òun kò sì lè sọ iye ọmọge àti adélébọ̀ tí òun ti pa gan ní pàtó láàrin ọdún 7 tí òun fi ṣiṣẹ́ ibi náà. Èyí yàtọ̀ ṣá sí àwọn ẹ̀mí èèyàn tí ó ti tọwọ́ òun bọ́ gẹ́gẹ́ bí agbanipa nítorí àwọn olóṣèlú máa ń bẹ òun láti pa àwọn èèyàn kan tí òun sì máa ń gbẹ̀mí wọn. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní èèyàn 73 73 sí 64 74 lòòṣà tí mo gbé sínú ilé ti mu ẹ̀jẹ̀ wọn. Obìnrin ní gbogbo wọn, òde àríyá la sì ti máa ń pàdé wọn tá a fi máa ń mú wọn wálé ká tó pa wọn. Lẹ́yìn tí mo bá ti ta ẹ̀jẹ̀ wọn sórí òrìṣà mi tán, èmi ni mo máa ń jẹ ẹran wọn. Ààyè 3 ló dùn jù nínú ẹran ara èèyàn. Ó dárúkọ ààyè náà. Àwọn tí mo pa fún òrìṣà mi yìí yàtọ̀ sí àwọn èèyàn tí mo ti pa gẹ́gẹ́ bí háyákìlá o. Mi ò lè sọ iye àwọn èèyàn tí mo pa bẹ́ẹ̀ tó jẹ́ mílíọ̀nù lọ́nà 50 mílíọ̀nù sí 100 mílíọ̀nù 80 mílíọ̀nù náírà ni wọ́n máa ń san fún mi lórí ẹ̀mí èèyàn kan. Nígbà tó ń sọ ìdí tó ṣe ń pààyàn nítorí òrìṣà tó gbé sínú ilé, ọkùnrin ọmọ bíbí ìlú Ìbàdàn yìí ṣàlàyé pé òòṣà yẹn ni mò ń fi dáàbò bo ara mi. Kí èèyàn yìnbọn mọ́ mi látàárọ̀ dalẹ́ ọta ìbọn kankan kò ní wọlé sí mi lára. Kódà béèyàn ṣá mi ládàá yàtọ̀ sí pé kò ní ràn mí, àdá náà máa kán dànù ni. Ikú mi ò lè tọwọ́ èèyàn wá. Kódà ìgbà kan wà tí àwọn kan pa mí níbi tá a ti ń jà, níṣe ni mo tún jí padà. Iṣẹ́ òrìṣà tí mo gbé sínú ilé mi nìyẹn. Láti ọjọ́ tí mo ti lálàárí Jésù ló ti gbàkóso ayé mi. Lọ́jọ́ kan mo pinnu láti lọ gbẹ̀san lára àwọn tó pa mí. Mo mú ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn mi lẹ́yìn, ṣùgbọ́n nígbà tá a dé ọ̀dọ̀ ẹnìkíní ó ti mutí yó. Nígbà tí ọmọ tí mo mú lẹ́yìn fẹ́ pa, mo ní kó fi sílẹ̀. Nígbà tá a dọ́dọ̀ ẹnìkejì, fúnra mi ni mo tún bá a bẹ̀bẹ̀ pé ká ṣíjú àánú wò. Látìgbà náà ni mo ti di èèyàn tó lójú àánú. Ọkùnrin tó fẹnu ara ẹ̀ jẹ́wọ́ bó ṣe máa ń pààyàn yìí tó fìdí ẹ̀ múlẹ̀ pé láti kékeré ní bàbá òun ti ró òun lágbára nítorí àgbà ìṣègùn pọ́nbélé ní í ṣe. Ó ní láti kékeré òun lòun ti jẹ́ ẹ̀dá tí kì í rí ẹbọ sójú lóríta. Àfi kí òun kó ẹbọ náà jẹ bí ìgbà tí ọmọdé bá ń jẹ índómì. Ìkóríta 7 ọ̀tọ̀ọ̀tọ̀ lóun ti máa ń jẹ ẹbọ káàkiri. Ó ṣàlàyé síwájú sí pé mo máa ń ṣoògùn fáwọn olóṣèlú àtàwọn máníjà báǹkì. Bẹ́ẹ̀ ni mo kọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn níṣẹ́ adigunjalè tó jẹ́ pé bí wọ́n ṣe ń ṣiṣẹ́ ni wọ́n fún mi ní ìpín tèmi nínú owó tí wọ́n bá rí níbẹ̀. Lára àwọn olóṣèlú tó sọ pé òun ti ṣiṣẹ́ fún sẹ́yìn ni olóògbé Tèmítọ́pẹ́ Ọlátóyè, ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí nígbà ayé ẹ̀ tọ́pọ̀ èèyàn mọ̀ sí Tèmítọ́pẹ́ ṣúgà. Àwọn agbanipa tí gbogbo ayé fura sí gẹ́gẹ́ bí jàǹdùkú olóṣèlú ni wọ́n yìnbọn pa ọ̀nàrẹ́bù ṣúgà lọ́jọ́ 9 oṣù kẹta ọdún 2019 tí í ṣe ọjọ́ ìdìbò ààrẹ ilẹ̀ yìí lásìkò ìṣèjọba ààrẹ Muhammadu Buhari. Ṣùgbọ́n Rọ̀bọ̀ sọ pé àìsí nílé òun ló jẹ́ kí wọ́n rí ṣúgà pa lọ́jọ́ náà nítorí gbogbo ibi tí ewu bá ti wà fún un níwájú lòun ti máa ń sọ tẹ́lẹ̀ kó tó di pé ó lọ rárá. Òun náà sì jẹ́ dábàá pé òun lọ sírú òde bẹ́ẹ̀ bí òun bá ti sọ fún un. Ṣùgbọ́n lọ́jọ́ ìṣẹ̀lẹ̀ yìí orílẹ̀-èdè Ghana lòun wà nígbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé. Àmọ́ ṣá o, ọkùnrin apààyàn gẹ́gẹ́ bó ṣe jẹ́wọ́ ara rẹ̀ yìí sọ pé òun kò hùwà ọ̀daràn mọ́ nítorí òun ti fayé òun fún Jésù báyìí. Ilé mẹ́tẹ̀ẹ̀ta tí òun fi owó ẹ̀jẹ̀ kọ́ lòun sì ti tà dànù kí òun lè bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun tí kò lábàwọ́n rárá.
ó ní lẹ́yìn tí òun ti lọ fi ọdún 4 kẹ́kọ̀ọ́ ìmọ̀ bíbélì báyìí, ohun tó kù fún òun ni láti máa wàásù ìgbàlà fún gbogbo ayé, bó tiẹ̀ jẹ́ pé òun kò ní lọ́kàn láti dá ṣọ́ọ̀ṣì sílẹ̀. Láti ìgbà tó ti tú àṣírí ńlá nípa ìgbésí ayé ẹ̀ gẹ́gẹ́ bí oníṣègùn tó ń pààyàn jẹ yìí, làwọn oníṣègùn àtàwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ti ń fapá jánu. Wọ́n ní níṣe lọkùnrin náà fi àṣírí ara ẹ̀ tó tú yìí bà ẹ̀sìn àwọn lórúkọ jẹ́. Abdulaziz Adégbọlá, ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Talọlọ́hun, ló léwájú àwọn akẹgbẹ́ ẹ̀ nínú ìfẹ̀hónúhàn tí wọ́n ṣe lọ sí Fresh FM, iléeṣẹ́ rédíò Yinka Ayefẹlẹ tó wà lágbègbè Challenge nìbàdàn. Wọ́n ní àwọn kò faramọ́ bí ọkùnrin tó pe ara ẹ̀ ní ọ̀rọ̀ bọ̀ yìí ṣe dọ́gbọ́n ròyìn ẹ̀sìn ìbílẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn àwọn afèèyàn bọ̀rìṣà. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Alaroye online television.